ẹ̀yin tèmi ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ kankan ṣé mọ aircraft tí Nàìjíríà sọ níjọ́ inauguration Tinubu àti tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta ìkan tiẹ̀ fly ní àná tó wọlé àṣé kìí ṣe Nàìjíríà ló ní airline tí wọ́n gbé jáde tí wọ́n kọ Nigeria Airlines sí àṣé scam ni àṣé fraud ni àṣírí tú o bẹ̀m̀bẹ̀ ọ̀rọ̀ àṣírí ńlá ó ti tú jẹ́ kí n wá sí fún ẹ lẹ́wẹ́lẹ́wẹ́ sẹ́rí aircraft yìí tí wọ́n kọ Nigeria Airlines sí àṣé kìí ṣe ti Nàìjíríà àṣé scam ni àṣé scam ni àṣé kò tiẹ̀ kìí ṣe Nàìjíríà rárá àti rárá àṣé wo kó tó di pé màá máa sọ̀rọ̀ jù jẹ́ kí n try láti ka news yẹn fún ẹ jẹ́ kí n kà fún ẹ mi ń bọ̀ wá ẹ jẹ́ n wá news yẹn kí n kà fún yín news yẹn náà lẹ́ ń wò lójú fọ́nrán yìí mi ò mọ̀ bóyá ẹ rí dáadáa bóyá ẹ dẹ̀ rí dáadáa now ẹ wo ẹ jẹ́ ká jọ kà ńlẹ́wẹ̀ wọ́n ní rep alleged fraud in unveiling of Nigeria Airline demand prosecution and then an aircraft purportedly belonging to the national carrier was unveiled by the immediately passed Aviation Minister Handi Sarika at the National Nnamdi Azikiwe International Airport premises in Abuja on 26 May. That is yesterday. Sorry, on the 26th May. Sẹ́ẹ̀rì ní okùn ọjọ́ tó máa ṣe inauguration ṣètìlú àwọn tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní tí wọ́n ń ṣò bí airline àṣẹ kìí ṣe Nàìjíríà lónìí. Nigeria elekure. Now, only the House of Representative Committee of Aviation has called for the suspension of the establishment of Nigeria Airline. It also called to prosecuting those involved in the unveiling of the national carrier by the previous administration, describing the exercise as a fraud. Gbàgán alágo mọ́ mi lórí o èmi ò sílé o tá lágogo mọ́ mi lórí bẹ́ẹ̀ o now ẹ jẹ́ ká lọ. Wọ́n ní the resolution was reached on Tuesday during the committee interactive session with some government official and other relevant body in the sectors at the National Assembly Complex, Abuja. The chairman of the committee, Nomni Inanji, PDP Enugu, read by the resolution of the committee. At the end of the interaction, the session was attended by member of the Airline Operator of Nigeria, AON, representative of the Ministry of Aviation and others. Hey, Yeriba! An aircraft purportedly belonging to national carrier was unveiled by the immediately passed Aviation Minister Andy Sarika at the Nnamdi Azikiwe International Airport premises in Abuja on the 26th. Hey, àǹtí mi, let's stop it here. Ara nǹkan tí mò ń sọ fún ẹ̀yin èèyàn mi lélẹ̀. Ara àwọn nǹkan tí mò ń sọ lélẹ̀. Báwo lèèyàn ṣe máa mú airline tí ì ṣe tiwa tẹ́ ẹ máa gbé wọlé tẹ́ ẹ wá lọ paint ẹ̀. Èmi mọ̀ pé budget tẹ́ pín tẹ́ gbélé rí kíní yìí kì í ṣe kékeré. Àwọn owó ńlá látọrí pé sàbẹ̀ ṣe ṣàkárà wa. Kán lè láì ṣe bọ́ọ̀sì. Àwọn pípẹ́ ti ya wèrè gan o. Nǹkan bẹ nílùú Nàìjíríà, nǹkan bẹ o. Mo dẹ̀ sọ fún yín pé promise ń bọ̀. Ẹ mọ́ sọ̀rọ̀ nípa Tinubu mọ́, ẹ wá ọ̀nà àwọn ọmọ Yorùbá, ẹ mọ́ sọ síkírẹ́tẹ̀ lọ bá àwọn ọmọ Yíbò tí wọ́n ń gbé story lójoojúmọ́ nípa tiẹ̀. Sọ tẹ́lẹ̀ ọmọ ológun lẹ̀ lè ranjúmọ́, ṣé ẹ tún ti gbé ilé nísìn? Airline tí gbogbo yín pariwo lé lórí pé Nàìjíríà ti ní airline o tá à ń jó sí àṣírọ́ ló wà nídìí ẹ̀. Àṣé wọ́n háyà rẹ̀ wọlé ní bá a ṣe gbọ́. Even tí mo mọ̀ ní pé budget tó máa sí orí nǹkan tá à ń sọ yìí, mo mọ̀ pé kì í ṣe owó kékeré. Kò lè jẹ́ owó kékeré náà máa sílé lórí. Àbí kíyàn tó lè háyà airline ẹ̀dẹ̀ lè ṣe fúnra yín. Nàìjíríà ẹ lè ṣe fúnra yín. Ẹ wá dúdú ẹnìkọ̀ọ̀kan yín ẹ ní private jet. Ẹ wá dúdú private jet ẹ̀yin ọba ní ẹ wo ìgbà tí ọmọ Buhari tó ń ṣèyàwó. Nígbà tí ọmọ Buhari yẹn Yusuf Buhari tó ń ṣèyàwó. Ẹ wá dúdú airline private jet tí Gumi sọ pé ẹ páàkì sílẹ̀. Ó
máa lọ bí 1,800 private jet kẹ́mọ̀ wàá lè fi ra airline man tó ní peace airline tó jẹ́ ọmọ Yíbò tó ní airline ní Nàìjíríà tó dáa ni kò mà lówó tó Tinubu kò mà lówó tó Dangote ó mà dá ní airline bẹ́ẹ̀ ṣe sọ pé Dangote lówó ó mà Tinubu mà sì lówó man yìí mà dá ní mo ti sọ pé ìjọba Buhari ṣe fraud àwọn ọmọ yahoo yahoo lẹ́lẹ̀ lọ́ máa mú ẹ̀yin ìkan iná tẹ́ bá gbá àwọn èèyàn mú tẹ́ rí àwọn ara yín tí wọ́n jalè tó padà fi wọ́n lẹ̀ ní irú àwọn tẹ́ ń filẹ̀ iná tó sọ pé àwọn tó ń dupò ìjọba rádaràdá tẹ́ ń ṣe Nàìjíríà ti pọ̀ jù ẹ̀dẹ̀ ń dojú ti gbogbo aráyé tí àwọn ará orílẹ̀-èdè bòmí ìgbùrọ̀ mọ́ bá wa gbọ́ pé ẹ ń lọ áyà airline wá tí ìṣe titi yín ẹ wá pẹ́ǹtì ẹ wo owó tẹ́ máa fi pẹ́ǹtì ẹ̀ lásán ẹ wo owó tẹ́ máa fi kún ẹ wá gbé Nàìjíríà ẹ wá ń fúlù wa bẹ́ẹ̀ ṣe ń tàn wọ́n Ọlọ́run àtànlé ayé yín o Ọlọ́run máa fúlù ayé yín tẹ́ ẹ ṣe fún wa yóò dá ní Nàìjíríà o ẹ wo ọ̀rọ̀ burúkú tẹ́ ẹ pa kalẹ̀ fún wa ẹ wá lọ rè gbé airline ró jáde fún wa ẹ wá láwàlá ní ẹ wá ní Nàìjíríà inú wọn wá ń dùn mo ti mọ̀ pé torí inauguration ni ṣé Tinubu máa sọ pé òun ò mọ̀ nípa tó ṣẹlẹ̀ Bọ́lá Ahmed Tinubu sọ máa sọ pé òun ò mọ̀ nípa tó ṣẹlẹ̀ tẹ́ ẹ fi lọ áyà airline tí ìṣe ti Nàìjíríà ẹ wá pẹ́ǹtì ẹ̀ ní Nàìjíríà airline tó dẹ̀ jẹ́ pé fraud ni náà wọ́n ti ní kán suspended immediately effect ni àti pé ta ló ní bá a kú sọ pé áyà ẹ̀ ó lè ṣe táwọn kan ló ní nínú wọn ṣùgbọ́n ká má bàa mú wọn àṣírí yín máa tú ani tó wà nídìí airline yìí tó ní torí mi mọ̀ wípé ó kú lè dédé gaba lónìí n tó fi lè kó wọlé ní táìmù tẹ́nà rẹ̀ tó fi lè kórù nǹkan wọlé ó lè sùn lóní sẹ́yìn òdì ó lè ṣe pé òun ló ní bó ṣe wà tó fi máa ṣe business ẹ̀yìn òdì mọye business Tinubu lẹ́yìn òdì kán mọ̀ bá gbámú ó lè sùn ló ní bó ṣe wà yẹn ṣùgbọ́n ó jọ̀hún kò jọ̀hún ẹnikẹ́ni tó ní àṣírí yín máa tú ọmọ àǹtí mi tó bá wù yín ẹ tó mú mi bú èmi kàn ní kí sáré wá fún yín níròyìn eléyìí ni ń tún padà wá ń tún wá fún yín láwọn ìròyìn míì. Thank you so much. Ó dàbọ̀ mo rí yín ná. Ire o, Nigeria is a scam. Welcome to 2023 Pro Max.